Ogana wejaishe Ogana mebiko paraye Yamana mogo wejaishe Ogana mebiko paraye Ye moya robo li California nyolo robo nuropo keshi Ogana wejaishe Ogana mebiko paraye Man every day do you get asalo you get every day na rawashi Ogana wejaishe Ejo ni mene Ogana mebiko paraye Eurobo anamo shawa king enakpodi adi Urobo Diamond Voice Man of the Year. Oni ava etani misune nana. I president UPU NC America. Oye Dr. Enojare Ugwadiawe president. And mune nana swear. Emuwi Urobo obevu in Northern California. United States of America. Boye ari akpo enyo Urobo ganu Urobo keshe. Owaji keshe pane ibrite diwiege oshe. Memuna ewiyo. Odiwiege. Odiwiege. Odiwiege yo keshe. Odiwiege. Oshadiwiege yo keshe. Odiwiege. Ibrite diwiege o keshe. Odiwiege. Ibrite na o keshe. Odiwiege. Odiwiege. Wanuge ogana merale Odiwiege. Nakwadia o merale kaena Odiwiege. Nugo kobe bude keshe Odiwiege. Nugo kori upi Odiwiege. Inatana bevuli California Odiwiege. Bevuli California Bevuli America Odiwiege. Yangene jaije Odiwiege. Pite diwiege Odiwiege. Ibe Odiwiege. Iye Odiwiege. Wenuge fagure besi aerwe Odiwiege. Ayewo mudi akurubu Odiwiege. Aye mudi akurubu Odiwiege. Aye mudi agidigba nurobo ke Odiwiege. Okari bora na ayi jije Odiwiege. Imeka shirangene mudi akaye Odiwiege. Mudi akaye Odiwiege. Odiwiege nyabo seke Odiwiege. Wenuge I president raye Odiwiege. Awunuge Odiwiege. Nimekpa swile nana Odiwiege. Nimisune nana misode ikwo kodeje Odiwiege. Eke babo miseke sode aye Eseke sode wa eje okera Odiwiege. Okera kawa studio na bo Odiwiege. Ayo Odiwiege. Mike sode okidi akpa koko na itu koko na ya Ayo ine Odiwiege. Ukoko na na ba efiko okidia The main purpose of this Odiwiege. union Odiwiege. is for them to unite together. Odiwiege. Obolurobo opo ba o. Odiwiege. Aye guri mu robo ko mo ma ye. Odiwiege. Emude tona jiwe tona na. Odiwiege. Aye mudi awari o. Odiwiege. Oni awa e. Odiwiege. Dr. Enojare Ugwadiawe president Odiwiege. UPU NC Odiwiege. Mami oyo mi kowe o. Odiwiege. Oyi president ya yo swaya. Odiwiege. Yi president na na mebo na. Odiwiege. Manu wewe na. Odiwiege. Wewe na. Odiwiege.
Johnny Mado. ayé òde yege. She is 3 times vice president. Yóde yege. UPUNC. Lórí tó òde yege. Also membership Yóde yege. committee UPUNC. Òde yege. Past director Yóde yege. of membership UPUA. Ilé òde yege. Past director of Yóde yege. research and development Agadama òde yege. UPUA. Yóde yege. Only Mayor Vikowell. Òde yege. Only Mena, she is 2 times member electoral committee UPUA. Òde yege. Omudi akurobo adino ne. Data neke akparoke ndi aviya. Yede kiraye mana kikepo. Ezeke kiraye. Yimami mene nuka yuwa. Baro muhara ene nuya. Omudi aga Africa. Yoruba. She single-handedly sponsors a lot of activities. Mami menenu. Ojiyeke, Mrs. Mary Ewuba, Vice President. Oyovi Kowe. Ojiyeke, Barrister. Onome Emojewe, Secretary. Oyeke, Miss Marilyn Nikoro, Assistant Secretary. Ojiyovi Kowe. Ose me Mr. Peter Jamie Rigbe, Treasurer. Wopenu wopota. Olóṣìwé Ovi Kowe. Mr. Donald Mukpero, Financial Secretary. Oye Kowo. Mọ́nà yìí oye kó jẹ́ àbúráwá ẹ̀. Yóò ní àbúráwá ẹ̀ lọ́yọ̀ yìí. Miss Stella Ekis, Social Secretary. Ojiyomi Kowe. Mrs. Ruth Ogbe, Assistant Social Secretary. Ojiyomi kó sẹ̀ rárá ẹ̀. Ó sẹ̀ rárá ẹ̀ lábọ̀ kọ́kẹ́. Professor Michael Ogwadiabe, Auditor. Lọ́sẹ̀ wọn ní mọ̀ náà wá o. Wọ́n ní mọ̀ wá robo kẹ́yẹ̀ o ẹ̀. Wọ́n ní mọ̀ náà wá òwe jẹ́ ẹ̀ o. It was so shocking to me. Àwọn bẹ̀rẹ̀ nọ́ọ̀sì ẹ̀rọ ẹ̀ náà pẹ̀sọ̀ náà wá ẹ̀ náà. Anọ́mú yẹ̀ ríṣà. Òkú ríṣà ẹ̀kẹ́ bọ́fù mẹ́mú robo pa ọgọ́. Ọgọ́ ẹ̀rọ ọ̀yẹ̀ ọ̀ṣà yẹ pírẹ́sìdẹ̀ntì abáríọ̀. Wọ́n yóò fi kọ́wé ọ̀mọ́. Ìfúdé dìbò kí ó ṣe kè ṣe ẹ̀dọ́. Ìtúrí náà kò máa yẹ. Ó máa yẹ ìyá yẹn nàá. Onye nke ese etu ikoko na biyo. Ọsẹ ara Fada Raymond and Dr. Johnson Ojo. Oye ikowa wa mú koko na mudiana. Asilari ẹ̀ma. Wàá movie Europe. Ope Northern California, America. Where we are? The Christmas year na where we no ma. Asa lu pe poko na na ona. Ofono gbe ga wo. Ma lo pe mo ga na rura. Where you? Ni na pa ya me pa baba. Thank you all for standing for us. Give me. Ọjọ́ kòrè kọ́kọ́ yé pàjá lágbo. Kípa! Wàsá! Àìsíkiri. Àkóbọ̀ ní ẹ̀kúròkú lọ.
Ofikana but sweet pọtọpọtọ náà dey kill ogorogoro must jump ọ̀nà mọ̀ṣẹ́ wàwá di Urobo Diamond Voice Man of the Year.